Okay. Imuna ni màá bọ̀ ẹ pass mọ́. Ẹ màá bẹ̀ ẹ dẹ̀. Hey! Ìwé kíákíá! Tẹ̀lé wọ́n ṣe kílè fún àwọn òhun wa. Náà ìkànnì wẹ́wẹ́ náà ẹ̀wẹ̀ mi náà wẹ́gẹ́ ni ògùn ẹ̀wẹ̀ ọ̀kẹ́kẹ́rẹ́ nọ̀ lọ màmí ẹ̀ ni. Àwọn ẹ̀kẹ́ ni ní ọgbọ́n fíjọ máa wò ní mẹ́ta àgbọ̀gbọ̀ ẹ̀ sí ni. Ìmìnira ìmúhárí ògbà iná bọ́ọ̀lù ìmọ̀tò yà múhárí ògbà. Ìwà múhárí ògbà mèé drop ẹ̀ wọ́n mi lè gẹ́rì kàn mọ̀ náà. Ọ̀gbẹ́ Ebola èyí mú mi. Ọ̀gbẹ́ HIV gbẹ̀dẹ̀ bá. Cancer kidney problem. Ọ̀gbẹ́ ni mi náà sọ́kẹ́ wọn ni. Ọ̀gbẹ́ cancer wà nù. Wọ́pá. Now ọ̀gbẹ́ mi àdè dọ̀mọ́ ọ̀mọ́ ni ilé mi. Ọ̀gbẹ́ ni mi jẹ́ ju wẹ̀ náà wà contact. Nọ̀gbọ́n máa bí nọ̀sìn wọn. Bọ́ọ̀ sẹ́lẹ̀ náà yìí. Nọ̀gbọ́n máa Ebola.